bí láyé tó jọ ọmọ lọ pàǹbò torí ìbò tó kórìjà rọmọ gbẹjọ mùkúlùmùkẹ́ èmi bọ́ lọ́mọ jó ní tòní mo bọ́ lọ́mọ yayọ̀ oríire ẹwà adé adéwùmí táíwò àti òkìkí adé adéọlá kẹ́hìndé òní ọjọ́ ìkẹtàlá oṣù kínní ọdún 2026 ìlọ́pọ̀dún kan géré tẹ̀délé ayé ọjọ́ ayọ̀ ìlò níjẹ́ o èjì rẹ kò mọ̀ nídọ̀ ọjọ́ ìbí lórúkọ lọ́rùn ọba táíwò àti kẹ́hìndé mọ̀ gbọ́ dídùn ẹnu mi ẹ̀yin lẹ lónìí ẹ̀yin ló lórí ire tó lónìí o àbẹ́ mọ̀ pé oríire ni tẹ̀yìn nínú ayé mi èdùà ló dìrí ẹwà fàkùkọ tẹ̀yìn dé ló gbé ẹ ó dàgbà dògbó nílé ayé mi o ohun rere gbogbo tó yẹ yín kò ní fòyín dá nínú ayé mi ọmọ ológun àrà ọ̀tọ̀ lẹ́yìn jẹ́ o ẹwà adé àti òkìkí adé táíwò àti kẹ́hìndé n ò jẹ́ fọ̀rọ̀ èjì rẹ́ ṣeré rárá. àyà òfò mi láti bí ìbejì mo lè pò nílé wá sí ìfẹ́ ẹ̀dùn jọ bí ọba ọmọ mo lè pò nílé wá sí ìfẹ́ lábẹ́lẹ́jì rẹ́rẹ́lẹ́ jàre mo lè pò nílé wá sí ìfẹ́ bí mo bí ìbejì mo gbé mo lè pò nílé wá sí ìfẹ́ kí yín olórí ire ọmọ mo lè pò nílé wá sí ìfẹ́ mo lè pò nílé wá bẹ̀ lọ́dẹ̀dẹ̀ mo lè pò nílé wá sí ìfẹ́. èjì rẹ òyìn là kí ó ẹdún jàbẹ̀rẹ̀ lọ́mọ òjì fìlù kí èjì rẹ ara ìṣòkùn ẹdún jẹ́ òbí ọba ọmọ ẹdún tí ṣeré orí igi òbá kìsì bẹ́kẹ́ṣẹ́ ó bẹ́ sílẹ̀ alákìsà ó sọ wọn dò nígbàṣọ gbajúmọ̀ ọmọ tí ń gbàkúnlẹ̀ ìyá tí ń gbàdọ̀bálẹ̀ bàbá tó bí lọ́mọ wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá rẹ̀ àtètè jí onílẹ̀ gbalẹ̀ ẹ̀dùn agbárí igi réfèrèfè táyé kẹ́hìndé títò lówó tọlọ́rọ̀ ń fowó wá tí wọ́n fẹ́ bí èjì rẹ̀ ọ̀kí tí mo bí tí mo jó ọba ọmọ èjì rẹ̀ tí mo bí tí mo yọ̀ ṣẹ̀ṣẹ̀ èjì rẹ̀ ara ìṣokùn ọmọ ẹdùn tí ṣe eré orí igi ọ̀kan ṣoṣo ni mo béèrè èjì ló wọlé tọ̀ mí wá èjì rẹ̀ rílé olówó nílẹ̀ wọn ò lọ wọ́n rílé ọlọ́lá nílẹ̀ wọn ò rebẹ̀ wọ́n wá wọlé òtòṣì wọ́n sọ wọ́n dọlọ́rọ̀ rẹpẹtẹ wọ́n sá alákìsà àdó nígbà aṣọ bí táyé lòlú ti ń lọ níwájú bẹ́ẹ̀ lọ́mọ kẹ́hìndé ń tẹ̀lé táíwò ló kọ́kọ́ wálé ayé o ó tó ayé wò ó rí i pé ayé dùn bí oyin ló bá gbé ọmọ kẹ́hìndé pé kóun náà ó mọ̀ bọ̀ nílé ayé mi èjì rẹ̀ ọ̀kí ọmọ ọlá ọmọ ọlà mo lépo nílé mo lẹ́wà nílé ẹ dákun ẹ mọ̀ bọ̀ lọ́dọ̀ mi bùnmi kí n bá òrèlé kí mi kí n padà lẹ́yìn rẹ̀ èjì ń bá bí ń báyọ̀ olóríire ní bẹ́dùn èjì rẹ̀ ní ìmọ̀ bí tílé mi dìlé ọlá jíjẹ mímu wá dìrọ̀rùn àbọ̀ ọmọ pé tọmọdé tàgbà ní kẹ́bẹ̀jì nílé ayé mi ọ̀pọ̀ ẹyẹ níbẹ̀ nígbò àmọ́ ọ̀kí ló rẹwà jù láàrin ẹyẹ ológun àrà ọ̀tọ̀ lèjì rẹ jẹ́ èjì rẹ dára wọ́n rẹwà bí egbin táyé lolúkọ̀wé sí mi olóhùn ó jẹ́wà ọmọ kẹ́hìndé kọ̀wé sí mi olóhùn náà ó jẹ́wà mo rẹwà ní gbọ̀ngàn mo repo ní sódẹ́kẹ́ ẹni máa ṣẹ́gi ọ̀rọ̀ kó kárelé ọmọ méjì ìyá oníkálukú bímọ tirẹ̀ ó ṣọ̀kan ṣòropóró ẹni adániwáyé bá fẹ́ tó sì nínú rẹ̀ ní bíbèjì òṣónú òbèjì rẹ̀ onínú rẹ̀ ní bẹ́dùn
Èjìrẹ́ Òyìnlá kí dákun mọ́ bọ̀ lọ́dọ̀ mi. Ijó jíjó ní ìṣáájú, ijó lòrò rẹ wọn. Èjìrẹ́ ti fi towó tọrọ ṣèkẹ́ àwọn tí ń kẹ́ wọn. Kò sírú kọ́hún láàrin òkúta wẹrẹ láyé ń bí. Kò sírú ìyọlé pẹ́. Ọ̀gá ni kàkà kí ṣe láwùjọ fèrè. Ọ̀gá l'Èjìrẹ́ jẹ́ láàrin àwọn ọmọ gbogbo. Àgbàdà epo ń bẹ nílé, àpò ẹ̀wà ń bẹ lọ́ọ̀dẹ̀ mi. Àyà mi ò já láti bí Ìbejì rárá rárá. Ẹdúnjọ bí ẹlẹ́yin ijó ẹgẹ́. Olójú òkòtò ń kó adùn wòran. Èjìrẹ́ Ajídánláwọ̀. Òde kí lẹ́kùn, ó kún ọ̀dẹ̀dẹ̀ tẹ́rùtẹ́rù. Ẹ ó tẹ̀lé yípẹ́ o, Èjìrẹ́. EWAADE Adéwùmí Táíwò àti Òkìkíadé Adéọlá Kẹ́hìndé. Lórúkọ Ọlọ́run ọba, ẹ ó gbélé ayé ṣe rere. Àrídùnnú lẹ́yìn jẹ́, ẹ ò ní dàrí bànújẹ́ láṣẹ àdáni ìwáyé. Ẹ fi ìrọ̀rùn lólé ayé pẹ́, Èjìrẹ́. Lábẹ́ bó ti wù kẹ́